àkúndọ̀jọ́ alẹ́ o agbẹ́nigbèrè pàdé olóògùn. Àyìnlá. ojú ìtẹ̀lẹ̀. kọ́wé ni ó kú ó tún wá mi bọ̀ lóko kan. bó nígbà mo ti wọlé tí n bọ̀ mo mọ̀ pa abọ́ kó náà ló wà. ilẹ̀ oko náà mọ̀ wá mo sáré jì lọ láàárọ̀ yìí. ìròyìn tó tún láyé lọ́wọ́ yìí nìsín. so o ní bí ọ̀sán. tàǹgìrì lélẹ̀. tàǹgìrì wo. tàǹgìrì lélẹ̀ tàǹgìrì lélẹ̀. iṣẹ́ kí lélẹ̀ ṣe. máa wo kọ́mẹ́ni ogun wọ́n fi máa kí àgbò bó ṣe rí. bẹ́ẹ̀ ni wọ́n fi máa kàgbò kò sáàgbò tí wọ́n fi kì ṣùgbọ́n alágbò àwọn ọmọ sọ̀rọ̀ fún wọ́n fi máa kàgbò ni àmọ́ tó wá dá nínú ilé náà. nínú ilé. béèyàn bá kàn ń dà á lẹ̀ téèyàn ń jù ú lẹ̀ nínú ilé tàǹgìrì kò sí gbogbo tí ń jẹ́ gbóná ọlọ́run ní díárì ìṣinú ilé ibi tí tàǹgìrì bá wà. èmi ò bóyá ọ̀sán ni pé tó fẹ́ mọ̀ fàdà ó ní. irọ́ ọ̀sán bò ó pe tàǹgìrì lọ́sàn. ẹ̀dá kò ní ìtẹ̀rẹ̀. bóòní. ọmọ sẹ́wọ̀n àbàmọ́mọ́ tí ń bọ̀ lẹ́ẹ̀kan. mo wá gbọ́ òwe kan òwe ló báyìí pé ọ̀gọ̀ òjò báyìí lọ ti fi wọ igba aṣọ lójúmọ́. òwe náà ni. mo wá rò bóyá gbélẹ̀rọ ni àbí jílẹ̀ Yorùbá gángan. ẹ bá a pè lágbélẹ̀rọ Yorùbá ọ̀rọ̀ ni bá a sì pè lówe Yorùbá ọ̀rọ̀ ni. ibo. tó bá ní ọ̀gá òjò báyìí lọ ti fi wọ igba aṣọ lójúmọ́ njó tiẹ̀ mẹ́ranko tó ń pè lọ́gà. ọ̀gá kékeré báyìí náà ni ojú aláǹgbá lọ. lẹ́ẹ̀rí aláǹgbá báyìí. àmọ́ bó ni o ẹ káàbọ̀ ẹ tó bá wá ní ọ̀gá òjò báyìí lọ ti fi wọ igba aṣọ lójúmọ́ ẹranko tí ń jọ́gà tí wá ń wọ igba aṣọ lójúmọ́ kékeré báyìí náà ni kì í ṣe ẹranko ńlá kì í ṣe erin. owó yà mí lọ́nu. kò tọ́ yà bẹ́ẹ̀ ni òsì tó kété bó ni wá ń wọ igba aṣọ lójúmọ́ ní bó ṣe kéré tóun ẹ̀bùn tọ́lọ́run fún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni agbára tọ́lọ́run fún ní kálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni tán ibi tán bá ti wá sọ orú ọ̀rọ̀ báwọn tí wọ́n ń sọ ni wípé n tó kéré báyìí ẹranko tó kéré báwọn tí wọ́n ń dán kan alágbára wò torí pé ọ̀gá ní ìsìn bọ́ bá dúró báyìí bẹ́ẹ̀ ni ọwọ́sọ dúdú bá dúró tì ara ọ̀gá náà dúdú bẹ́ẹ̀ ni ọwọ́sọ pupa bá dúró tì yọ gbà wọ aṣọ náà aṣọ tiẹ̀ náà pupa bẹ́ẹ̀ ni ọwọ́sọ funfun bẹ́ẹ̀ gẹ̀lẹ́ lọ́gà béèyàn gbá bá wá dúró tì lójúmọ́ tán lọ tán bọ̀ bí ó ṣe mọ̀ ọ́n mú aṣọ wọn nù wípé ọ̀gá òjò báyìí náà lọ kì í ṣẹranko ńlá kan àmọ́ bí tán bá ti wá lórú òwe báwọn ó ní fún lọ́dún bí ẹni tó jẹ́ bí alágbára àbólówó kan àbẹ́yàn kan tó ṣe kàn rìn ṣùgbọ́n tó jẹ́ wípé kì í ṣe alágbájé èèyàn kì í ṣe tíṣẹ̀ mọ́ pariwo tí mọ́ ṣègbéraga bẹ́ẹ̀ kí báyìí ojú ó sì rọ adá yín lónìí bí ọmọlúàbí bẹ́ẹ̀ alágbára sí ni bẹ́ẹ̀ olówó sì ni ẹni tó ní nǹkan tìlú lè fẹ̀yìntì ní ṣùgbọ́n tó jẹ́ pé kì í ṣe ìgbéraga irú wọn náà mọ́ lórí òwe báwọn fún pé abẹ́ni tó ṣe nǹkan téèyàn tiẹ̀ lérò pé ìwọ náà ni wọ́n dẹ́ gbogbo eléwo dànsákì rẹ o àsọgá òjò báyìí lọ ti fi wọ gba aṣọ lójú. sọ wá rí òwe o ó lọ wá mú mi rántí àǹtí wa kan Fatima làwà ọmọ Àjàgógóró nígboro gbọ̀ngàn Olúfì. ọ̀dọ̀ yín lọ. àǹtí wa yìí obìnrin bí ọkùnrin ni akọni ń bẹ lára ẹ kì í sa bó ṣe jóbìn tó ó ní owó débi èèyàn ní dé ó sì ní ọlá gbajúgbajà olókoòwò ni nígboro gbọ̀ngàn gbogbo ń dẹnu oúnjẹ ní ta òní ìlọ́jọ́ òbí rẹ o àbẹ́nìkan ni ọjọ́ kejìdínlógún oṣù Ògún. oṣù Ògún. ẹ̀ẹ́dẹ́yẹ ìpínlẹ̀ èbó pè ní August kan èdè lọ́jọ́ òbí rẹ òní lọ́jọ́ òbí rẹ wàláì bẹ́ẹ̀ dọ́dọ̀ rẹ̀ ní ìsìn tẹ́ ń ragbá tẹ́ ń ràwó táwọn ọmọ rẹ̀ ń dá yín lóhùn bí ó sì rọ ajókòó òun gẹ́ ẹ́ ti rò pọ̀ ọmọ sẹ́ni ọ̀dọ̀ àǹtí wa náà ti lẹ́nìkan ti kọ́kọ́ lórú òwe pé Fatima ọ̀gá òjò báyìí lọ ti fi wọ ìgbà sọ lójúmọ́ pé ẹni tó ní nǹkan tó ṣe kàn rìn báyìí tó lówó tó lọ́lá báyìí ṣùgbọ́n tí ì ṣe onígbèraga èèyàn ọ̀rọ̀ tá a sọ yìí ló wá jẹ́ rántí pé èní lọ́jọ́ òbí rẹ̀ Fatima Àjàgógóró oorun rẹ̀ tí ràn lọ́wọ́ báyìí kò ní wọ̀n kíákíá o òjò rẹ̀ tó sì ṣùṣù ayọ̀ Ọlọ́run ọba ò ní jẹ́ ọ̀rọ̀ ọ̀bànújẹ́ Fatima làwà ọdọọdún ni láǹṣogún o ọdọọdún ni mọ̀rìwò ń sọgbọ̀n ọdọọdún lè wí abíwẹ́rẹ́ ń sàádọ́ta ọdọọdún báyìí ní ire rẹ̀ yóò sì mọ̀ yóò mọ̀ pèlè sí i torí pé kí ni ìran ńlá ni mọ̀ tójú ìyá rẹ̀ kó ìran kan ni mọ̀ tójú ìyá rẹ̀ wẹ̀wẹ̀ ẹ̀jẹ̀ ìran òròmọdìyẹ làwòdì tójú ìyá ẹ̀ gbé Fatima
àwọn tó bí ọ nítorí rẹ̀ sunkún àsundẹ alágbára Ọlọ́run ló ní òmùrú ọ̀rọ̀ ìwà o torí bó ṣe wà yóò rántí wa àti ẹ̀dẹ̀ bẹ́ẹ̀ gbàgbọ́ olúfi àjọ lọ ní ọjọ́ 18 oṣù Ògún Ọgọ́sì àjọ débẹ̀ ni gbogbo àdúrà tá a ṣe fún yóò sì mọ́lá torí kì í ṣe èèyàn bẹ́ẹ̀ ó ṣe wojú ìtèrè wọ́n máa gbọ́ gbogbo nǹkan mi ìrọ̀rùn lọ́wọ́ máa yára yóò ràn ní sí a wàláì Fatima ọmọ àjà ogun. ọlọ́jọ́ òbí dìde kójó ọ̀pọ̀ èlò yẹn dìde kójó. Golden age bá wa láyé 50 years bá wa láyọ̀. Ẹ̀mí tó ṣe 50 o. Bí yóò ṣe 51, bí yóò ṣe 52. Bí yóò ṣe 53, yóò ṣe 54. Yóò ṣe 55, yóò ṣe 56. Yóò ṣe 57, yóò ṣe 58. Yóò ṣe 59, yóò ṣe 60 o. Àtúntò bẹ́ẹ̀ lọ ẹ̀ bá wá sáà mi. Ẹ̀ẹ́dùn jù bẹ́ẹ̀ lọ ẹ̀ bá wá sáà mi.